ẹ kálẹ́ o. ẹ kálẹ́. Ariwo wà níbi tẹ́ wà yẹn. Ariwo wà níbi tẹ́ wà yẹn. Ẹ kúrò sáré. ẹ kálẹ́ o. àbúrò àbòyè o. Ariwo wà níbi tẹ́ wà yẹn. ariwo yẹn ti lọ́lẹ̀ báyìí. mo ti kún bẹ́ẹ̀, mo ti bọ́ síbòmí. Lọ́wọ́ bá wa sọ. mo ti bọ́ síbòmí. àbúrò àbòyè o. ẹ kú àṣálẹ́. Lọ́wọ́ bá wa sọ. mo fẹ́ yà kí n ṣàdúrà kíkì Ifá fún yín. Ẹ máa fi. mo ń bọ̀, mo fẹ́ ṣí ojú yìí, mi ò rí ojú yìí ṣí, má bínú. mo fẹ́ ṣí ojú yìí, wọ́n dàbí pé. Good evening. Welcome. Ẹ kálẹ́. Ẹ máa ti ń wọlé ní ká máa fi ojú yín, wọn fi ń pa kámẹ́rà ń bì. Mi ò lè ṣí ojú o. Mi ò tí up to 1,000. Ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ni? Ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ? Ẹ káàbọ̀ sáà àlàáfíà ni. Àlàáfíà ni sà. Ṣé ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ni? Yà á mú kọ fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kékeré kan lọ́wọ́ yín. Bóyá gùn. Ẹ jọ tí because nípa ni mo ti máa ń wo live video and ọmọ mi wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan. So ìbéèrè yóò ti pẹ́ tí mo ti fẹ́ bèrè ò bọ́ mo rí pé tí bá ti send the request kí n máa rí mi sókè bí a máa ń kọ́ ọ̀nà sí. So ẹ jọ tó yọ lọ́run tí okay mi àti ọkọ mi báyìí a divorce ara wa. Ṣé ẹ ń gbọ́ mi sà? Wọ́n ń gbádùn. Okay sà. So bá ṣe wá divorce ara wa yẹn so àwọn oníkálukú bá tiẹ̀ lọ. So ó wá di ọjọ́ iwájú àwọn pàdé ara wa ẹ mọ̀ ní woro sí woro apàdé ara wa. And normally kì í ṣe fáìlì tó sílẹ̀ kì í ṣe èèyàn tó sílẹ̀ kan ló bá ṣe get ọmọ mo ti ẹni yẹn ti level up. So ó dẹ̀ ti marry and as èèyàn lọ bọ̀ gẹ́yìn náà ti born again o bẹ́ẹ̀ ṣe máa ń sọ so wọ́n ṣàpadà fọ́ fúnra wọn normally so wọ́n wá jẹ òkú ara wọn and ọ̀nìyàn ó dẹ̀ ti wá jẹ́ the funnest part gẹ́yìn náà ti remarry o pastor ni o ẹ get ìjọ tí mo sọ pastor ni ọkọ ẹ̀ òun ìyá yáàdì ẹ jọ ṣé ó ṣẹ̀sọ́ lọ ní àdúgbò ni. Ṣé àwọn méjèèjì yẹn? Bẹ́ẹ̀ ni sà ṣé obìnrin yẹn ṣé ó lẹ́ṣẹ̀ lọ́rùn àbí kò lẹ́ṣẹ̀ lọ́rùn ẹ mọ̀ wọ́n ti bímọ fúnra wọn kàn remarry ni o as ìyá yáàdì pàdé ex lẹ́jẹ̀ sọ pé bóyá ex àwọn bàbá ọmọ ẹ̀ àbí báwo mo ṣe máa sọ. Àwọn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí yẹn báwo ló ṣe jẹ́ sí wọn? Èmi ni àbúrò ẹni tó ṣẹlẹ̀ sí. Ẹ̀yin náà fi joyè tó fún àdúgbò. Wọ́n fi mí ṣe oyè wọ́n fi mí ṣe sófà àdúgbò ẹ mọ̀ pé wọ́n ń pé nípa ọ̀rọ̀ yín yé mi, ẹ̀yin ní information of òbò. Mi ò ń ṣe information of òbò mo kàn ń try àti learn kí n learn nínú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu. Nǹkan tí ò dá làwọn méjì ṣe dá ìgbà. No mo disagree reason why tí mo ṣe disagree ni pé because mo ti bèrè question yín lọ́wọ́ so many people reason why tí mo ṣe disagree ni pé on a normal level ìgbà tí pastor náà ti ń kó fún àwọn ọmọ ọjọ́ náà fi style sọ pé meeting ẹjọ́ and normal pastor yẹn ò lè ṣe dáadáa bí ti x yẹn ṣe ń ṣe kò lè gbé wọlé dáadáa kò lè gbé lága sí logo so ẹ mọ̀
ó dẹ̀ ti wà lára ìyá ti pẹ́tẹ́ pé kọ́kọ́ ṣe ṣókí ó wá pàdé ó yẹ kí ẹ understand nǹkan tí mò ń sọ sà. Ìbẹ́ wá béèrè question lọ́wọ́ mi. Ìbẹ́ wá béèrè question lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni sà. Tí arábìnrin bá rí wípé pásítọ̀ ló gbé ìgbélé, ẹ̀tọ́ ẹ̀ fi pásítọ̀ ẹ̀ sílẹ̀ kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Bọ̀ torí pé ó sì wà nílé ọkọ yẹn, ó sì wà pásítọ̀ wa lọ dó ọkọ ẹ̀ tó ti fẹ́ tẹ́lẹ̀, kì í ṣe nǹkan tó dáa. Ok, kọjá gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́. Kókó tí mo fi wọlé gangan nítorí ti yín ni sà. Ok sà. Mo máa ń gbọ́ pé like mo máa ń gbọ́ ní so many places pé like ẹ má bínú sà pé ẹ ń ṣe dáadáa. Mo ń dó játijàti òbò. Wọ́n ní ẹ máa ń gbé wọlé like ẹ máa ń gbé wọlé ìránṣẹ́ like Ọlọ́run ti gbéṣẹ́ yẹn rán yín ni sà. Confirm. Ṣé irú àwọn àbá ìtàbá ní bóyá kéré o ṣé iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣe lè pọ̀ sí wa lára sà? Ẹ ṣe 360 náà kí wo kan tẹ ẹ ní ẹyẹ máa dé. 360 yẹn ok ẹ jẹ́ try. Oyè mi. Ẹ máa lè gbàgbọ́ tẹ máa dákú lẹ́ẹ̀kan. Mo máa dákú. Lẹ́ẹ̀kan péré. Ẹ mọ̀ pé mo fẹ́ wá dákú yìí ṣàbíkọ́ tó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ pé kinní kan kì í kọ́ bọ èmi o àsọmọ tèmi jẹ́ mo fẹ́ wá dákú yìí ni sà. Kò sí problem. Mo fẹ́ break record yìí. It's okay, báyẹn ká rojọ́ jù. Ìlú wo lẹ ń gbé? Èkó ni mi gbé. Ṣé ẹ lè wá sábẹ́òkúta lọ́la? Lágbára Ọlọ́run kẹ́ send owó mọ́tò. Owó mọ́tò kò. For what? Owó mọ́tò kò kú nìyẹn. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sà. Bí a kẹ́ send address mi. Náà kò ní ìdí tí n fẹ́ ṣe fún yín ni pé ṣé ẹ ní báírò síbẹ̀ kẹ́ kọ WhatsApp number mi sílẹ̀ kẹ́ wá díẹ̀ ni. Ok, mo ní small phone. Bí a kẹ́ pé. 081. Ok. 34. 081 34. Yeah, 27. 27. 67. 67. 56. 56. Yeah. Tó bá ti wá lọ́la tó bá ti dákú mọ́. Ọkùn ẹni $1 million. Tí mi bá dákú. Ẹ mọ̀ kan. Tí bá dúró tó bá ti dákú. Bọ̀ tínú mi máa dùn tó bá lè pe ọ̀rẹ́ ẹ̀ kan dání. Kò nídìí pé kí n pe ọ̀rẹ́ mi because èmi gan fúnra mi mo ṣe wà yìí mo tó fún yín. Ọmọ ayé ni òkè máa ń like ẹjọ́. I don't like fumble. Ẹ jẹ́ ká débi iṣẹ́ ká tó ṣe. Mo ní tẹ́ bá ti wá lọ́la tẹ́ ẹ bá ti dákú sẹ́ máa fún ẹ ní $1 million. Don't talk too much. Ṣé dì? Ok, ẹ jẹ́ kí èmi náà sọ nǹkan kan. Tí bá break record yín sà. Tí bá break record yín. Mo promise yín pé kí ni mo lè ṣe o. Ok, ẹ má dẹ̀ sọ̀rọ̀ lórí live video. Kódà message mi lórí WhatsApp lórí nọ́mbà tí mo fún ẹ. Màá lè send the address ibi tí mo wà fún yín. No wàhálà 100. D. Àwa like ẹjọ́ púpọ̀. Tó bá sú ọ̀fẹ́ mo kàn like lédè yẹn. Mo dẹ̀ máa fowó ba ayé ẹ̀ jẹ́ because mo máa like wá sọ ìdùn ọkàn ẹ̀ níta. Mo hate kí ẹ máa pretend. Ṣé láti dúró tó bá ti dákú? Ẹ rọra dó wọn o. Àdópa ni o, kò sí nǹkan tó jẹ́ rọra dó èèyàn, àdópa. Ọlọ́ọ̀kú evidence wà fúnra ẹ̀ gbé àwa bá. Yes. Ó máa ní kẹ́sí ojú ọ̀kẹ́ máa kámẹ́rà mi. Ọba Solomon ilẹ̀ wà yìí. Ọba Solomon kalẹ̀. Ṣé ẹ lè sojú àbẹ̀lẹ̀ sojú? Lójú o, panulé. We don't talk too much here. This is Oba Solomon, Ọba Àgbáyé. Either you follow the instruction or I remove you. I don't have time.
ẹ̀yin tí ẹ ń ṣèdájọ́ fòbò ta tẹ́tẹ́, ẹ yẹra yín wò kẹ́ tó máa ṣèdájọ́ o. Ṣé o ò ṣerú nǹkan tárábìnrin yẹn ṣe rí? Torí irú ẹ̀ ti ṣẹlẹ̀ nínú Bíbélì. Tó bá ti ṣe nǹkan tí arábìnrin yẹn ṣe rí, tó bá pẹ̀lú àwọn tó ń ṣèdájọ́ ẹ̀, ó máa lùgbàdì ayé ni o, ṣàpàná pa ẹ́ o. Ẹ̀yin tí ẹ bá ti ṣe nǹkan tóbìnrin yẹn ṣe rí, ìwọ obìnrin tó bá wà nílé ọkọ tó bá yàn lè rí, ló lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ sí fòbò ta tẹ́tẹ́ o. Ìwọ tó bá mọ̀ wípé o ti yàn lè rí nílé ọkọ tó bá tó pẹ́ńkẹ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣàpàná pa ẹ́ o, àjàtálá pa ẹ́ o, lálàálù ẹ́ o, Ṣàngó pa ẹ́ o, Ṣàngó ayẹgúdí ẹ lẹ́nu o. Òun lẹ ti gbọ́ yẹn. Tó bá dọ̀la máa tó ṣe sí short video, kàbí kẹ̀kẹ́ nìkan bá mi ṣọ́ kọ́ọ̀tì ilé kó sìn díẹ̀ sí. Tí ẹ bá ti gbọ́ kẹ́ lọ gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú fòbò ta tẹ́tẹ́ táṣírí yóò tí ì tú, tó dẹ̀ jẹ́ pé ẹ ṣe worst ju títí ẹ lọ. Tẹ́ bá fi ẹnu sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, Ṣàngó máa pa yín, Àìrà pa yín, Ọbàtálá pa yín, Àjàtálá pa yín. Òun lẹ ti gbọ́ yẹn. Jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè, ó ti pa kásọ, ó ti rúnjú pọ̀. Rédèrèdè. Gbogbo wọn ṣe mọ́ bí wọ́n máa lù lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ òfò kiri. Ìbàjẹ́ orí ibú ó dẹ̀ wà nínú ayé yín jọ. Ìkan ògbé kan. Rédèrèdè. Ìbàjẹ́ pọ̀. Tó bá jẹ́ wípé ara wa yìí ká nípò ojú wa yìí ní kámẹ́rà ni tó fi ń rèkọ́ọ̀dù, pé torúkà kò bá ti ṣe ojú ẹ̀ ká wá máa wo ọkọ tó ti ṣe. Ẹlòmíì tó bá rí báyìí wà gbọ́ tó sí lára ní àwọn tó pera wọn ní decent woman, decent man nígboro. Stupid people with stupid category people, very irritating people. Rádaràdà pọ̀ lọ́wọ́ wọn, àwọn tọwọ́ bọ̀bọ̀, àwọn fòbò ta tẹ́tẹ́. Very irritating. Irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí bẹ́ẹ̀ kì í máa ń dá sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí because ó rùn létí, ó rùn, àwọn ọ̀rọ̀ yẹn rùn. Wọ́n ní kó spank ìdí. Bóyá tẹ̀ sọ pé kó spank ìdí mi ni kò yé mi. Ìyàwó ilé. Can you hear that smelling? I'm play game ni. Àfúnni dogging. Ìkan mọ́kọ́ mi. God, man. Very irritating word. Ó kàn jẹ́ wípé ìlú ò dá ni. Tó bá yẹ pé ìlú dá, tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin obìnrin yẹn ká ní pé ní association gidi, ó yẹ kẹ́ invite àwọn mẹ́ẹ̀ta ẹ̀. Ká ní pé ọkùnrin ní association gidi, ó yẹ kó invite ọkùnrin. Tó bá yẹ pé obìnrin ní association gidi, ó yẹ kẹ́yìn obìnrin kẹ́ invite àwọn obìnrin. Kẹ́ wá béèrè question lọ́wọ́ wọn. Kí irú kan báyìí má bàa máa wáyé mọ́. Ẹ̀yin association of ìyàwó ilé, ẹ wà wọ́n bà ọdún jẹ́ o. Bí mo ṣe wà yìí, àdúrà tí mo gbà every day ni pé kí ìyàwó mi kàn sọ fún mi pé wọ́n ṣe mọ́. Mi ò pẹ̀lú ẹ̀yin tẹ́ máa jọ níyàwó láyé mọ́. Pẹ̀lú nǹkan tí mo ń gbọ́ yìí, obìnrin rùn sí mi, má yẹ parọ́ tàn yìí. Pẹ̀lú àwọn nǹkan tí mo ń gbọ́ yìí, obìnrin rùn sí mi. Very irritating. Ìyàwó ilé, fòbò ta game. Can you hear that word? Can you hear that? Can you hear that word? Can you? Ṣé ọ̀rọ̀ yẹn ṣe ń gbọ́ sétí? Ọlọ́run ti sọ pé máa bímọ láyé ló bá tó fi bímọ dì sí o. Irú àwọn ọ̀rọ̀ yẹn kó ti máa ṣẹlẹ̀ tí pé kí ti máa gbọ́. Kí ló fẹ́ fòbìnrin sí? Very irritating. Mo ṣe fídíò kan nígbà
mo ṣe fídíò kan nígbà tí mo wà ní Instagram nígbà kan. Mo ní àwọn obìnrin tó rẹwà jù, àwọn ló máa ń ṣe nǹkan ìdọ̀tí jù. Àwọn obìnrin tó wo ìpele is a classic woman, is a classic lady, ìpele máa wà decent, àwọn ló máa ń ṣòṣì jù. Very irritating. Àjọkẹ́ sọ ti lọ sí oògùn owó ni, níbo ló ti rówó? So ti lọ jí treasure box jọ ni. Where do you see all this igewedu? Very irritating. Very, very irritating. Ìgbà tí a ń gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn, mo fẹ́ máa bì. Kì í ṣe gẹ̀ẹ́sì o, ìyàwó ilé ni o. Ok, èmi ò mọ̀ pé ìyàwó ilé ni. Ìyàwó ilé kọ́ lẹ́nu ni. I am Temi, God bless you for the gift. Ṣé ìyàwó ilé ò lẹ́nu láti sọ̀rọ̀ wípé àyàwó ilé ni mí? Ẹ̀yin ọkùnrin, mo fẹ́ fún yín advice. Ṣé mọ̀ wípé tí ojú ò bá rí inú ò kì í bí èèyàn? Advice tí mo fún yín yìí, ìyẹn ò sọ wípé ìyàwó yín ò ní padà tó yàn lé o, bọ̀dá ẹ̀ tó wà normal díẹ̀. Ìwọ ọkùnrin tó bá tó ọkùnrin ṣe torí ẹ bá pé, má gbà kí ìyàwó ẹ lọ́rẹ̀ẹ́, especially ọ̀rẹ́ obìnrin tí ò lọ́kọ tí ò sí nílé ọkọ. Obìnrin náà tó bá wà nílé ọkọ tẹ́ rí wípé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu, má gbà kí ìyàwó ẹ yàn lọ́rẹ̀ẹ́. Very irritating matter. Wọn ò gbọ́dọ̀ kó ẹjọ́ yìí wá sọ́dọ̀ mi tí bá wà nípò agbára. Màá ní kó lọ bẹ́ orí àwọn mẹ́ẹ̀ta sójú ogun. Because ọ̀rọ̀ yẹn wà irritating, ọ̀rọ̀ yẹn rùn. Ọ̀rọ̀ yẹn smell. Kó lọ bẹ́ orí àwọn mẹ́ẹ̀ta, kò sẹ́ni tó yọ bọ́ nínú àwọn mẹ́ẹ̀ta. Lọ bẹ́ orí àwọn mẹ́ẹ̀ta sójú ogun. Kàn fọwọ́ bọ̀ ogun. Bọ̀tọ̀ Ọlọ́run ti mọ nǹkan tí a máa ṣe tó fi sọ pé ìwọ yìí má kàwé, ṣáà máa lo agbára ẹ̀ ní kọ́nà kan. Ẹ̀yin ìyàwó ilé tí ẹ ò bá ṣe kankan sọ̀rọ̀ yìí tó bá lọ bẹ́ẹ̀, ọkọ yín ẹ máa rùn sọ́kọ yín láìpẹ́ o. Wọ́n ní igba Fúlàní igi orí ẹnìkan ló jẹ́ kí wọ́n bó gbogbo orí. Ó tàbùkùn ẹ̀yin obìnrin gan karábìnrin yẹn, àti obìnrin kìíní àti obìnrin kejì. Ọkùnrin yẹn ìyẹn tàbùkùn industry. Òbò olóbò náà fi ń ta game. Tí ò bá tẹ̀yẹ̀ sí ìyàwó ilé gan, wọ́n fòbò ta game. Wọ́n rust ẹ̀yin obìnrin. Olóṣogbo tún bẹ́tà yín. Nígbà tí wọ́n lè máa fi òbò ẹ̀ ta game, tó máa fòbò ẹ̀ ta tẹ́tẹ́. Do you see the logic? Wọ́n fòbò ta tẹ́tẹ́. Very irritating. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí is very irritating in my ear. I don't think o fẹ́ máa dá sí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tí bá gbé ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀, tí bá tó látòkè, tí bá gbé dókè. But let's forget the word. Ó kù sọ́wọ́ ẹ̀yin ọkùnrin, ó dẹ̀ kù sọ́wọ́ ẹ̀yin obìnrin. Ayé ti bàjẹ́ o. Ayé bàjẹ́ o, àmọ̀nà tètè bọ̀. Ayé dàrú o, àmọ̀nà tètè bọ̀.
This life is very irritating for me, man. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ náà, wọ́n dẹ̀ ń dùn mọ́ wọn lẹ́nu. Wọ́n dẹ̀ ń sọ, wọ́n dẹ̀ tó ń dùn. God, man. Very irritating. Ṣé wá mute níbí ní abẹ́ wá bá mi sọ̀rọ̀? A máa ń kẹ́kọ̀ọ́ níbí ni o. Ibi bí òkè ṣe létí ẹ máa fẹ̀tẹ̀ pẹ̀ sí o, tẹ bá máa mute níbí o. Ẹ tó bá ní nǹkan gidi tó fẹ́ bá mi sọ ló máa wá sókè. Ìṣẹ́ tó máa wá síbi tó máa fẹ̀ pẹ̀tẹ̀ sókè. Tí a ní nǹkan kọ́kọ́, we are here to learn. Ọba Solomon ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè? Ọba Solomon, ṣé ẹ lè ṣe nǹkan tí Lande ṣe yẹn? Wá máa lọ. Mi ò kì í dárúkọ ènìyàn tí bá ti ń sọ̀rọ̀ mi. Èèyàn dẹ̀ kì í dárúkọ èmi. Àwọn sófò àdúgbò, àwọn sẹ́ta àwọn fòbò ta tẹ́tẹ́. Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là ń gbọ́. Abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dìde. Bíbélì sọ pé kí tètè kọ́kọ́ yọ ẹ̀tígi tí ń bẹ níwájú rẹ kó tó yọ tẹlòmíràn. Àwọn sófò lífò. When you want to talk here, don't mention anybody's names here. This is a big platform. When you want to talk here, don't mention anybody. Tẹ́lẹ̀ kò ń gba gift tó kéèyàn tó lè jẹyàn, ó ti arrive. When you want to talk, you talk straightly. Don't mention anybody's name, man. Hello, Ọba. Ẹ káàbọ̀, kí ló bá wa sọ? Mo kàn sáré fẹ́ béèrè, ṣé tòótọ́ ni pé ayé máa ń ṣèyàn, ẹni táyé bá dẹ̀ ń ṣe sóhun gangan lè mọ̀ fúnra lára ẹ̀? Kí làwọn àpẹẹrẹ tó máa rí? Ẹni tí ayé bá ń ṣe, òun ló ń ṣe nǹkan tó mọ̀ wípé ó ń pa òun lára tí ò dẹ̀ jáwọ́. Wọ́n lẹni táyé ń ṣe. So bí tẹ́tẹ́ gan bẹ́ẹ̀ tó dẹ̀ ń tún continue. Àfẹsẹ̀ burúkú ayé ni. Kò sógun ìdílé tó tó láyé. So kò ń ṣe dandan àwọn ìyá kan níbì kan. Rárá, bí ayé ṣe ń ṣèyàn lè. Ṣé mọ̀ wípé ẹnìkan ló create tẹ́tẹ́ ń sílẹ̀ wí ká máa ta? Bẹ́ẹ̀ni. Gbogbo àwa tá wá ń tà yẹn, tó wá ń jẹ wà yẹn, gbogbo wa pátá láyé ń ṣe. Àtẹ̀mí fún àmì. Ẹ gbọ́ pé wọ́n jẹ 30 million. Bẹ́ẹ̀ni. Ayé ń ṣe mí gidi, mo ẹsẹ̀ ń padà bọ̀ sípò díẹ̀díẹ̀ ni. Kún mi gbọ́. Kí lẹ wí? Mo ní àgbọ́yé. So ayé ti sport bet gan ó ju ti àjẹ́ àtòṣe lọ. Because tó bá yẹ pé àjẹ́ ló ń ṣe mímì tí ìlú ná 30 million tán. Àlè ti báyìí fi 2 million ṣe ìdùn lọ́dọ̀ babaláwo. Tó bá ìdí bá mi bẹ́gbẹ́ bọ àwọn àgbà,
wọ́n á gbẹ̀bẹ̀. Okay. ṣùgbọ́n 30 million lẹ́ẹ̀kan fò ayé tó ṣe ní lágbára kì í ṣe kékeré. Ayé ńlá nìyẹn. kì í ṣe ayé kékeré so bó ṣe rí gẹ̀gẹ̀. Okay, ṣe. Thank you. So gbogbo ẹ̀yin tí ẹ wà ní comment section ẹ má jẹ́ káyé sport bet ṣe yín o. Ayé tó bá mi pìtìpìtì tó bá mi lọ́dún yìí mi ò gbàdúrà fọ́tà mi o láì fà láì jalè láì ṣe anything kí 30 million dẹ̀ lọ fà yìí lọ́jọ́ kan láàrin ìṣẹ́jú méjì. mo kàn jẹ́ torí wípé mo ti fẹsẹ̀ tilẹ̀ dáadáa ni o torí pé investment pọ̀ ni o ló gbé mi dúró tó bá bẹ́ẹ̀ máa ti para mi. tí 30 million wá kéré ni tí bá gbé mọ́tò 30 million sí ìdí tí bá ń lọ nígboro ọmọ pọ̀ bá àgbáyé ń lọ gbàgbé o ṣùgbọ́n mo kà á sára torí pé kí ni life's going on. mo wúkì gan kì í ṣe kékeré owó ọ̀bí lára mo kàn lọ get head ni mo kàn lágìrì ni. wòlíì òbí. ọba ìkàlọ. ẹ̀yin lè máa ń rìn sóbò. ọba ìkàlẹ o. ní ìbéèrè yìí. ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ sọ pé ayé ṣé èèyàn lè ka èèyàn pé ayé ń ṣèyàn tí èèyàn bá ń ta sport bet tí yẹn ń ṣe ayé ọba. iṣẹ́ ayé lélẹ̀. ojú kòkòrò nìyẹn sá. kí ni wọ́n pè láyé kí ni wọ́n pè lókòkòrò ẹni tó bá jalè ẹ lọ jalè tí ń ṣe ojú kòkòrò náà. ó lè yàtọ̀ sí ọ̀tún ta tẹ́lẹ̀. àìṣe ni tó bá ṣe àìṣe tó bá ta tẹ́tẹ́ àti ìṣòwò ìlú ta tẹ́tẹ́ bá ilẹ̀ tó ilẹ̀ owó ní 2 million lẹ́ẹ̀kan náà. ọba ilé rẹ fi jẹ owó ńlá. ẹ máa lọ máa gbọ́nà fáwọn ọ̀bẹ òbò lẹ́mọ̀ nípa ọ̀rọ̀ mi ò lè yé yín èmi nìkan lọ̀rọ̀ mi yé èmi ló mọ nǹkan tó ń ṣe mí. èmi ló mọ nǹkan tó bà mí. ọmọ gbogbo. bàbá mi. kí lè bá wa sọ kí ni ìbéèrè yín. bàbá mi máa ní kí n béèrè ní ìbáwo ni ìrìn àjò ọmọkùnrin ṣe máa ń rí torí ó ní bí ìrìn àjò mi ṣe rí ibi tí mo ti wá so mo kàn wò pé kí n change environment lọ síbi ní ẹ̀mọ́ orú nǹkan báyẹn iṣẹ́ bí ní contractor mò ń ṣe so mo kàn rí pé gbogbo nǹkan náà kàn dà wáíwáí ìbéèrè mi náà ti ń wò pa bóyá ayé ló ń ṣe mí àwọn ọmọ kan tó wò pé gbogbo nǹkan kọ́ láyé kí n tún fi ìrìn kúnrín. kò síbi tí wọ́n lè rí lókèjì lọ nàìjíríà tó sápá má kà mọ́ bẹ̀rẹ̀. Jésù. nàìjíríà ọ̀rẹ́ rìn kò síbi tó fẹ́ sá lọ ní nàìjíríà báyìí kí sápá má ka ẹ mọ́ bẹ̀sẹ̀. ìgboro òṣèré ẹ̀yin èèyàn wọ̀nyẹn bá mi complete life goals mi yìí náà kẹ́nìkan tẹ̀ fún mi ní. ọba Solomon ẹ kálẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. yes sir fẹ́ béèrè kankan ni it's just a simple question kí ló dé tẹ́ pé àwọn ọ̀rẹ́ tó bá jọ wà wọn láìkọ́ máa carry ara wọn along tó bá fẹ́ ṣe nǹkan bí nǹkan rere fúnra wọn àti kíkan ní owó lọ́wọ́ nísìnyí ìkejì ò ní fẹ́ carry ìkejì along kí ló dé tí wọ́n ṣe máa ṣe báyìí lára ara wọn. bàbá carry along ta ló fẹ́ ṣe gate man. clear sir. tí wọ́n bá carry along ta ló fẹ́ ṣe gate man. èmi náà rí sí kìíní ẹ̀ òótọ́ ni. olùkọ́ máa jà fún ẹ̀ ni ẹ tó bá lówó ló máa sọ èèyàn dẹ́rù. that's the difference. jára ọmọ romi. nígbà tó ń bá carry along ta ló fẹ́ lọ pè kó lọ máa sọ ọmọ wá fún wọn ta ló fẹ́ lọ máa ránṣẹ́. clean service tó clean ẹ jára yín. ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ ò dọ́bù táàpù kí ló ń ṣẹlẹ̀ nínú ayé gangan ẹ dọ́bù táàpù pàṣẹ. Ìbàdàn digital. ẹ kálẹ́ ọba. kí ni ìbéèrè tí yín yẹn. ẹni tó kọ́kọ́ béèrè ìbéèrè yẹn tó sọ wípé báwo ni èèyàn ṣe máa mọ̀ pé ayé ń ṣèyàn ẹ sọ wípé bí kò lọ ta ẹ̀tẹ̀ yẹn so mi lérò pé dáhùn ìbéèrè yẹn dáadáa
nísìnyí báyìí ẹ̀ ń sọ wípé ẹ̀sùn 30 million àbí nǹkan, ṣé ẹ dẹ̀rù pé ayé ló tì ń lọ tẹ̀bi lọ kó adúrú owó yẹn tẹ lọ dá síbẹ̀ yẹn tẹ lọ fi táyé tẹ́, ẹ mọ̀ pé àwọn kan ẹ rò pé àwọn kan náà kóná sí nídìí tẹ̀bi lọ kó yẹn dára síbẹ̀. ẹ ti lá òbò gidi, ọ̀rọ̀ yóò bá táyé jọ. àtàwọn ọba Solomon. kí ni ìbéèrè tí yín jọ? ìbéèrè ti tèmi iṣẹ́ ń gbọ́. wọ́n gbọ́. ṣó dáa kí bàbá tí kó máa fi tútọ̀ díẹ̀ ló àwọn asínwín ọmọ. hello bóyá Harry àbí ẹnì ó tún mute níbí gbọ́dọ̀ rẹ̀ pé wà kò sáyé gbogbo àdáradá níbí àdórí láti mú wa máa mute for what? Come up and ask your question and go back to where you are coming from. You don't have question, don't come up. How are you doing today? I'm fine. Actually, I'm here because I've been loving you for a very long time. Can you open your camera? Can you open your camera? Okay. I don't care if you take me as your second wife. Let me see you first. Okay, let me on my light. This is me. You are from where? You are from where? I'm from Ilorin. Where do you live? I'm based in Ilorin. So you want to be my son? Yes. What type of car are you using? I've been single for long. What type of car are you using? The car I'm using? Yeah. It's in Lamangon. Okay, you hear right? Yeah, I'm going about that. It's in Lebanon. Where am I going? City 60 kí wo kọ́ tó fẹ́ fẹ́. Ọba Solomon ní kí n ṣe 3. Okay. Jẹ́ kí n gbé fún sílẹ̀. Lọ́dà, Bísí lẹ́ ń sí. Mo ti ṣiṣẹ́ o, mo ti máa ṣe ọ̀kan. Èmi kan ń jókòó sí mọ́mì mi máa ń jẹ ọtọ́ láti òun. Ọmọ mélòó lẹ ti bí? Ẹ sọ? Ọmọ mélòó lẹ ti bí? Mi ti bímọ o, mo ṣe single. Ó tó gbé máa gbà láti fẹ́ obìnrin máa kọ́ wá sí nǹkan bí. Ẹni pé. Kí tún lè gbà láti fẹ́ obìnrin máa kọ́ wá sí nǹkan bí ìṣẹ́. Ó ké nínú lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà ẹ̀mú location. Ẹ mú bẹ̀rẹ̀ ní WhatsApp number sílẹ̀. Okay. 081. Where is my notebook? Is that it one? 34 27 67 56 and 56. ẹ pè nọ́mbà iná fún mi. Is that it one? 34 27 67 59 56 kì í ṣe 59 56. Okay, 56. Yeah, 56. Yeah, so the battery that you send this message in WhatsApp, you're coming to me so that I'll say that. What's wrong? So thank you very much. God bless you. Welcome. See, it's so quite love me to tell you. Mo ní ẹ̀yin lẹ lọ́pọlọ ní gbogbo àgbáyé. Ọkọ tí mo bá dẹ̀ fẹ́ tó ní ọpọlọ Ọba Solomoni ni mo fẹ́. So lórí ọpọlọ yẹn ló jẹ́ ìfẹ́ fífẹ́ yín. Ẹ díẹ̀ mi. Okay. Ti lọ ẹ̀. So o ti lọ ẹ̀. Mo máa fọ́ balẹ̀ díẹ̀ jẹ́ o. Jábí àbẹ̀wò wà lọ́wọ́ mi. Bó ti wá yẹn bó ti wá sọ opinion ẹ̀ yẹn. Wọ́n láì kó bẹ̀rẹ̀ sọ opinion ẹ̀ fẹ́ yẹn. Ó wá bó ti wá sọ opinion ẹ̀ yẹn. Máa fi owó ba ayé ẹ̀ jẹ́ o. Jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ yẹn. Ilé tó kùn sílẹ̀. Tí o bá ní question máa wá sókè níbí yìí o. Kò sáyè story o. Hello.
Hello, Ọba Solomon. Kí ni ìbéèrè yín o? Mo ní Fún àǹfààní ẹ̀yin tí ẹ wà ní comment section, ẹ máa subscribe. Ìjọ tí bá máa yọ sí yín lórí ọ̀rọ̀ subscribe yẹn, ẹ wò pé má ní ìdẹ̀ burú gan o. Bó jẹ́ 1 million náà fún mi wípé pé fún àwọn tó wà ní comment section sẹ́, bó jẹ́ ẹnìkan pé ló subscribe ẹnìkan yẹn máa fún ní gbogbo 1 million yẹn. Ibi tí máa gbà yọ sí yín nìyẹn. Tó bá ti subscribe ó ń sìn lọ subscribe. Ogun àìgbọ́ tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Nǹkan tí mo ṣe fún kí lórúkọ ẹ̀ lọ́jọ́ yẹn ni máa ṣe fún ní comment section. Nǹkan tí mo ṣe fún kí lórúkọ mọ́ nìyí best owó èèyàn 10 tí mo gbé fún òun nìkan yẹn. Nǹkan tí máa ṣe fún ènìyàn nìyẹn. Ẹ lọ subscribe ni mo sọ. Kó má bàa di ọjọ́ yẹn kó ṣẹ̀ṣẹ̀ máa wáyé kó ṣẹ̀ṣẹ̀ máa sáré. No, because kò ní bá mọ́. Tí bá ti rí pé owó yẹn ti wọ àkáǹtì mi báyìí pam, mo lock comment section lẹ́sẹ̀kẹsẹ̀. So go to subscribe or ya drop your account number. That is all. Kó má bàa dùn ẹ́ lọ́jọ́ náà. Owó tó fẹ́ fi subscribe kò pé 5,000. Ẹ lọ subscribe. Ó wà lókè. Test ibi tó ń kọ stars yẹn kàn tẹ́. Wàá fi ATM ẹ̀ sí wọ́n yọ 5,000 bẹ́ẹ̀. Lọ subscribe. Mo kàn sọ fún yín ni o. Ẹ subscribe o. Subscribe o kò kàn mí o. But if I don't jàǹfààní you, you cannot jàǹfààní me. O ní o wúlò fún mi gan mi ò lè wúlò fún ẹsẹ̀. Ìwọ tó ń wá help wá síbí máa béèrè lọ́wọ́ ẹ pé ṣé o ti subscribe o ní o ti subscribe mo já ẹ̀ dànù. O ti gbọ́rú ẹ̀ rí. Ṣé bó o fẹ́ ṣàǹfààní kankan fún mi gan mi ní ṣàǹfààní kankan fún ẹsẹ̀. Orí ọwọ́ tá a jọ dúró sí nìyẹn o. Ẹ pọ̀ ń sìn ìgbà tí mo sọ ń sìn gbogbo ẹ pọ̀ ń bí o. Tó bá di ọjọ́ náà má sọ wípé ọba kò dẹ̀ dákẹ́ sí báyìí fún mi o. Ò bá mọ́ o. Ó ti lọ o. Aṣọ ọ̀bọ ọmọ yẹ ti rìn òhò wọjà o. Mo kàn já yín tán ni o. Bí mo ṣe já yín yẹn mo ní já yín lọ́la o. Wọ́n máa fọwọ́ tìgbà wọn máa wò yín. Ìjọ tó bá dó pẹ́kẹ́. Ó lọ ni o. Ọ̀túnba. Ọba Solomon 1. Ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yín? Kálẹ́ sà. Yes sir. Mo pé ìbéèrè tèmi kò ṣe é tó lọ much. Kí ni ìyàtọ̀ Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì? Ìyàtọ̀ Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì ni wípé Kìrìsìtẹ́nì wọ́n máa ń pretend gbá ènìyàn ni. Mùsùlùmí Wọ́n máa ń ṣe kí ni? Kìrìsìtẹ́nì máa ń fi jẹ́ǹtù gbá ènìyàn. Ok. Tipátipá ni wọ́n máa fi gbá. Ìyàtọ̀ wọn nìyẹn. Àgbọ̀yé bàbá. Ok. Kò sí wàhálà kọ́lọ́ kó àmúṣe kọ́lọ́. AZ Agbawo, God bless you. You are welcome. Olúpẹ́pẹ́ àjà kàkàkà lójú ogun lé òrómì ẹyẹ sódò òkè onílé kéréwú àjàmọ́dò òkè gbì. Ẹnìkan bá complete life goals yìí náà. Ọba mo ní question méjì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí bọ̀ àwọn kọ́ láìkí bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà. Question aláwọ̀kọ́ ni pé kí ni ìdí tó yẹ pé àwọn obìnrin tó yẹ pé ọba nífẹ̀ẹ́ sí ìdí wọn kì í gbébì kan. Bèèrè lọ́wọ́ àwọn obìnrin yẹn. Àwọn question rádaràda tó ètò. Ọba sí ó ní longest time. Mo ti wá bí mo ṣe máa bá yín sọ̀rọ̀ láti joy. Mo rí yín lọ́dún, màá rí yín lọ́dún tó ń bọ̀. Mi ní fi yín ṣàwátì o. Àṣẹ. Ṣé kí n máa pa kánà lánàá?
Ọba o. Ọba Sóní. Mo ní ẹ káàbọ̀ ìbéèrè o, dádì wa. ó yá ìbéèrè question yín. Ó wù mí kí n mú yín gẹ́gẹ́ bí dádì. ó yá sí kámẹ́rà yín ká wò yín. Jẹ́ kí n tanná sà. ìyàwó mi dáná lọ fún tẹ́ẹ̀dì request tó wá bó tilẹ̀ lókè tó máa wojú ẹ̀. ìlú wo lẹ wà? Mo wà ní ìlú Libya. Libya lẹ wà. Bẹ́ẹ̀ ni sà. ṣé ti lọ́kọ? I'm a single mother. ṣé iṣẹ́ tẹ bá ti lọ́wọ́ lè máa ṣe díẹ̀ sí ni kí wọ́n bá yín fi ṣe ìkọsílẹ̀ kẹ́ tó dé? Kò sí problem tí ẹ bá ti jẹ́ olóòótọ́ èèyàn. Kò sí wàhálà, mo tiẹ̀ trust yín ná. Mo trust yín torí láti 2021 mo ti ń gbọ́ orúkọ yín. Wow, ẹ pẹ̀lẹ́. kò sí àlè wa máa fẹ́ra bẹ́ẹ̀. Okay sir. ṣé ẹ ní báírò? Bẹ́ẹ̀ ni sà. jẹ́ kí n pe WhatsApp number mi fún kẹ́ kọ sílẹ̀. ní kò kọ sí Ẹ comment má section. bínú sà, mo wá bẹ́rò ni mo ní ti. kò kọ sí comment section kẹ́ screenshot yẹ. Mo ti rí ìwé sà, mo wá. Okay sà, okay sà. ó yẹ bá mi kọ WhatsApp number mi sí comment section 081276756. arábìnrin ṣe 360 ní káwọn nǹkan tó wà lẹ́yìn ẹ ṣe 360. Okay. Ẹ má bínú, mo ṣe parí iṣẹ́ tán ni o. ó dẹ̀ wà ń bẹ̀ o ẹ̀fọn wà ń bẹ̀. ó yá WhatsApp number mi náà kọ yìí ó yá ẹ screenshot ṣe ìbẹ́ yẹn jẹ́ta kọ yẹn jẹ́ta. Okay. Okay sà. Bẹ́ẹ̀ ni mo ti screenshot yẹ. Bẹ́ẹ̀ ni sà, mo ti screenshot yẹ. ṣé wàá send voice message sí mi ní WhatsApp Ẹ ṣe kàn sí. bẹ́ẹ̀ èmi ìyàwó tó fẹ́ ní Libya. Okay sà. Okay sà. Mo ti gbá sà. How are you babe? ṣé ọmọ yín nìyẹn? Fine. ṣé ọmọ yín nìyẹn? ṣé ọmọ yín nìyẹn? Ọmọ ọ̀gá mi. Ọmọ ọ̀gá mi ni. ọmọ ọ̀gá pẹ̀lẹ́. Oh God. Ọba. Ẹ kálẹ́ ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ọba. ẹ hold on ẹ jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀ please. Ẹ kálẹ́ ọba. ẹ jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀. Sá. ẹ jẹ́ ta ló fẹ́ ṣe ẹ ní ìbéèrè ni? Mo ní béèrè. ó yá ìbéèrè yín. Béèrè pé mo di ẹni táyì látijọ́ ẹ gbé mi wọlé nọ́mbà 1 nìyẹn. Nọ́mbà 2. Mo fẹ́ béèrè ìtumọ̀ orúkọ kí ni wọ́n ń pè ní pẹpẹ. pẹpẹ. Bẹ́ẹ̀ni. pẹpẹ ní ibi tí àwọn àjẹ́ máa ń bà lé. Àwọn. pẹpẹ ní ibi tí àwọn àjẹ́ máa ń bà lé sẹ́. Ọba. ìyàwó mi bá mo ojú ibi ni mi kò pa kámẹ́rà. báyìí tẹ̀sí pa kámẹ́rà. ẹ jẹ́ kí n ó kú kan. yá wọ́n sọ pé owó kan fẹ́ bèrè o wọ́n sọ pé aṣọ epo ni mo rò oníyan kí má bàa tèmi jẹ́ wọ́n béèrè question yẹn lọ́wọ́ wa ní ibi tí mo lọ wọ́n fi owó bet 50,000 ẹni bá gẹ̀ẹ́ so none of us were able to get that question wọ́n ní epo ni mo rò oníyan kí má bàa tèmi jẹ́ that's the question but mi mọ ìtumọ̀ owó yẹn. epo ni mo rò. bẹ́ẹ̀. oníyan má bàa tèmi jẹ́. bẹ́ẹ̀ sà. kí ló yan. Okay. I don't know. Mi mọ̀ sà. ìjọba mọ ọkọ̀ jẹ́ yan kéde tó lè dá sí ibi tó ní ọkọ̀ tó jẹ́ ibi. bọ̀ ó yá pidgin
ọba ẹ̀rù ń bà mí pé má béèrè question mi kẹ́ má bàa já mi sílẹ̀ tó mo fẹ́ ti fídíò sí tó ẹ máa rójú mi. irú question wo ni ṣé kí question gidi ni. Question ò le nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí torí nǹkan tí wọ́n á gbé mọ́ra pọ̀ gbogbo èèyàn lásọ̀rọ̀ làdì àti gẹ́yì báyìí nǹkan tá a pa mọ́ra ní ṣe gbogbo àwọn pọ̀ wọ́n pé èyí inú agan ti ṣẹ̀ sí wa rí but ṣé ń sọ pé àwọn ògbọ́ wa sí àìdẹ́ ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ tó view yín ní mi ti gbọ́ ipa gbogbo ẹ̀ bá orí bàbá tí ń sọ báyìí pé ọtí tó mu ọba. ẹ máa bá wa tí ì lọ́lọ́run. ẹ kó àmúmọ́ra. so ta ló wà ní ìsàlẹ̀ ta ló wà ní comment section tó sọ ètò yangi fún wa kí ló yẹ yangi ìlú bo yangi yẹn. because kò sẹ́ni tó gba question máa yẹn wá ní pé ká lọ find out ní 50,000 náà fi síbẹ̀ sí. ok ṣé ìyẹ̀pẹ̀ ló ń jẹ́ yangi pẹ̀sẹ̀ àyè jọ èdè bo ní yangi èdè ìlú bo yangi is sand. ok yangi is sand. this one is yangi is true or dey no. èdè bo ní yangi yẹn èdè ìlú bo àwọn tó jẹ́ that word yangi èdè ìlú bo ṣé èdè Ọ̀yọ́ ni àbí èdè Ìbàdàn àbí èdè Ìgbò wọ́n wá ẹni tó lè wá ṣàlàyé yangi fún wa then we now know the meaning. yangi is white cloth they don't wọ́n mú oríṣiríṣi opinion wá bíbá. ẹ já gbé ẹni tó bá mọ àmọ́ àmọ́ ṣe what is the meaning of yangi. white cloth ni yangi. oníyangi má bà tèmi jẹ́ e no fit be right. how can ẹni tó wọ white kan sọ pé kí elépo máa sọ pé kó má bà tòun jẹ́. tó bá yẹ pé ẹ̀ náà sọ ẹ̀ sì wípé ẹni tó wọ aṣọ fún tó bá sọ wípé kí elépo má bà tèmi jẹ́ tó bá yẹ pé yẹn ìtumọ̀ yẹn ni wípé ẹni tó ti ní ìgbà dáadáa kí ẹni tó má bà rìn ẹni tó má bà rìn tó lórúkọ gidi so kó má tó lórúkọ ti bàjẹ́ rìn tó má bà kó bá ìgbésí ayé ẹ̀. dákẹ́ ò. I wish to know this answer, I swear. ìjọ ọ̀nà lọ́gbẹ́kẹ́ mọ́ ṣà wá. no owó yẹn ti lọ bọ̀ mo kàn fẹ́ mọ in case ọjọ́ mi. ìtumọ̀ ẹ̀ náà ni wípé kí tẹ́ni títí ẹ ti bàjẹ́ kó má bàa ti jẹ́ that is many. yes. okay. ẹ kálẹ́ sà. yeah. mo mọ ìtumọ̀ ẹ̀. kí lè túmọ̀ ẹ̀. iyẹ̀pẹ̀ amọ̀. ìyapa amọ̀ ní ìtumọ̀ yangi wọ́n sọ pé ipò ni mo rò oníyangi má bà tèmi jẹ́. ọ̀yá kí wá lè túmọ̀ òwe yẹn. tí wọ́n bá dẹ̀ ti dá iyẹ̀pẹ̀ amọ̀ sínú epo yẹn ò ní ṣe jẹ mọ́ àbí. yes. so ìtumọ̀ ẹ̀ náà ni wọ́n kàn dá òwe yẹn sọ ni so ìtumọ̀ ẹ̀ náà ni wípé kí ẹni títí ẹ ti bàjẹ́ kó má bà tènìyàn jẹ́ dá ìzọ. ẹni tó lọ ọ̀gá alárùn ẹ̀jẹ̀. ìtumọ̀ ẹ̀ ní iyẹ̀pẹ̀ amọ̀ iyẹ̀pẹ̀ pupa. oníyangi okay. yangi is now iyẹ̀pẹ̀ àbí. kábíyèsí o yes iyẹ̀pẹ̀ amọ̀. àjẹpẹ́ ayé aláṣẹ ní territory number 1 adé apẹ́ lórí ọba mi. you are welcome. Oba, you get it. Assurance, God bless you. Assurance ti ó ti subscribe. Lóge ó ti subscribe ọba yóò ẹ máa padà bọ́ lọ́jọ́ náà. mo subscribe sórí the other. mi ò lò yẹn mọ́ ìyẹn ti lọ. me I will subscribe too. so o subscribe ìjọ tó bá ṣẹlẹ̀ má ké o. mo subscribe lórí the other account mi ò main account. mi ò mọ̀ pa ẹ̀. This is my new account. Eléyìí tẹ subscribe tẹ́lẹ̀ yẹn ti lọ ó ti bá yẹn lọ. Okay, I will subscribe on this one. Yeah, subscribe now. Okay. Subscribe now because I wúlò fún ẹ gan. Kábíyèsí bàbá. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín?
ọ̀rọ̀ nípa oníyanjú ẹ̀ ni. Movement, thank you, I appreciate it. ok kí lẹ fẹ́ bá wa ẹ sọ kú nípa ètò yangi yẹn. ẹ kú ètò sà. nílẹ̀ Yorùbá bá ní yangi, yangi ni àwọn òkúta tó máa ń ta jáde bí iṣu, bóyá níbi oríta, bí oríta or inú oko tó bá jẹ́ bí ó common ní area Ọ̀yọ́ state or bí àwọn oríta ó máa ń wà ńbẹ̀, òun náà máa ń pè ní yangi. Ọ̀yá ẹ wá sọ ìtumọ̀ owó yẹn. Ìtumọ̀ owó ẹ ni pé bóyá tí àgbẹ̀ bá ń ro oko lọ nínú oko tó bá bá ríṣẹ̀ á dùn á lóun mọ̀ pé yangi wà níbí báyìí pé mo ń roko nǹkan ọ̀gbìn mi. bàbá yìí ṣe ẹ mọ àtọ́ ń pòwe yẹn tẹ́ wàá bí ìgbà ń pòwe. mo gbọ́ wọ́n ní eku ní mo rùn. Oníyangi má bà tèmi jẹ́. ẹ̀kọ́ ni òwe ẹ túmọ̀ òwe ẹ ni pé kò mọ sá fún àwọn ọ̀tá ẹ̀ má kọ́ ẹ̀ rí ọmọ. Sà ẹ jẹ́ kí n tún question yẹn sọ fún yín. A wà níbì kan so àgbàlagbà wọn fi bẹ́ẹ̀ kalẹ̀ pé 50,000 pé ká sọ ìtumọ̀ epo ni mo rù oníyangi má bà tèmi jẹ́. So now everybody àwọn mìíràn sọ pé ẹni tí tiẹ̀ ti bàjẹ́ kéèyàn má bàa rìn kọ̀ọ̀kan máa yẹn sọ pé rárá ní pé a get òwe yẹn pé ká lọ find out. So wọ́n béèrè pọ́ọ̀sì ní ọ̀fìn yangi ẹ̀rọ gangan ni mi ò mọ ìtumọ̀ ẹ̀. ìtumọ̀ yangi ni pé ẹni tó ń lékú sí yàn téèyàn sá fún, torí yangi jẹ́ ẹni tó ń ṣàkóbá téèyàn bá fẹ́ síta. yangi jẹ́ nǹkan tó ń ṣàkóbá fún yàn téèyàn ò lérò tẹ́lẹ̀ ní yangi. wọ́n dàbí máa sọ pé èèyàn ṣàdédé bọ́ lọ́wọ́ ọ̀tá ẹ̀ tọ́lọ́run wá fọ̀yà ọ̀tá ẹ̀ hàn. Ifá lókun. ẹ gẹ̀tì. bẹ́ẹ̀ ni. yangi ni tà lérò ṣàṣàdédé kàn. àbí mangi ló ń jẹ́ yangi ni. irọ́ yangi ni òkúta ó máa ń kọ́ mọ̀ sí bí oríta bí tásálẹ̀ lẹ̀ bá wà. ohun téèyàn ò lérò ohun téèyàn ò lérò tó ṣàdédé fẹsẹ̀ gbá àbí nínú oko àbí anywhere ó ní yangi ẹ̀ tó ṣàdédé ṣèyàn ní jàǹbá pé àmì ọmọ pé yangi wà níbí báyọ̀. epo ni mo rù oníyangi má bà tèmi jẹ́. Yorùbá is hard o. that means wípé nǹkan tó bá lè ṣe àkóbá fún ẹ kó sá fún. Bẹ́ẹ̀ ni sà ọba. that is it. ohun téèyàn ṣàdédé kò lọ́nà. tí kíni bá gbáyàn lẹ́sẹ̀ téèyàn bá ṣubú èèyàn ní ṣe é ṣàmọ́. bẹ́ẹ̀ni ohun téèyàn ṣàdédé kò lójú ọ̀nà gbà tí rìn lọ àbí gbà tí ń ro nǹkan kan lọ pé yangi wà níbi ìkórìtà tí mo wà ọmọ dùn mí wọ ara o mo gbé sórí ti dànù rẹ́dì ó ti pàdánù tó gbé sórí ẹsẹ̀ rẹ̀ náà ó tún pàdánù ẹsẹ̀. Ọba Solomon ẹ kálẹ́ sà o. mute wọ́n máa pẹ́ kò tí. ìyá tó fún àdúgbò. ó yẹ yín mà. o mọ bó ṣe mute ni. ó ń yẹ yín mà. ó ti yé wa bẹ́ẹ̀ yẹn. kábíyèsí sà. ẹ ṣé gan, God bless you. All right, thank you sir. More wisdom. Amen. Thank you kábíyèsí. ọ̀yá ìdírò kékeré fẹ́ bá wa sọ sẹ́ni ìbéèrè ni. ìdírò kí lẹ fẹ́ bá wa sọ. owó yẹn náà ni mo ó lè kọ́ mi náà lọ́gbọ́n tó bá ó wá gbọ́ àbò wá ṣètùmọ̀ ẹ̀. mo wá tó wá gbọ́ ní àbò wá ṣètùmọ̀ ẹ̀. mo wá gbọ́ ni. ok iye ti 555. Oya, let's continue our question and answer. Àti parí yangi nìyẹn. ẹ ń sọ lẹ́ẹ̀kan wípé daily love ẹ ń sọ lẹ́ẹ̀kan pé ń jowó wọn kì í máa ń jowó mo lè fẹ́ yà 1 million lóde. ìgbà tí mo wá sọ fún yín pé mo like yín èmi feel pé second wife mi ìfẹ́ kẹ́ ẹ fẹ́ lé mi pé tẹ́ bá máa fẹ́ mi. ok ẹ máa lọ dúró di ọdún mẹ́wàá tí bá ti fẹ́ yàwó mi fún because every day mo fi ń fẹ́ yàwó every day.
Hello Brown. Hello Adesina. Kí ni ìbéèrè Ẹ yín? kalẹ́ sà o. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣé o rí pé mò ń ṣe nǹkan lọ́wọ́ ni? Ẹ kalẹ́ sà o. Ọba. Kí ni ìbéèrè yín? Ọba ń gbọ́ yín, ẹ go straight to the point. Nípa ọ̀rọ̀ yangi yẹn, òun ni èmi ń torí ẹ̀ sọ pé kẹ́ gbé mi wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọba sọ pé àwọn ti parí ìyẹn pé it's question time. Brown Sugar ọ̀yá. Kí ni ìbéèrè yín? Èmi kàn fẹ́ sọ pé ọba ẹ kalẹ́ sà. Mo kàn fẹ́ béèrè question ni pé ṣé ó right kéèyàn sì máa ní feelings fúnyàn téèyàn bá wò pé bóyá ó ń cheat àbí téèyàn bá wà in a relationship téèyàn wá rí i pé bóyá partner èèyàn téèyàn ka ó ń cheat kẹ́ni ẹ̀ ṣì wá máa feel bíi pé òun love ẹ̀ ṣé ìfẹ́ ṣì nìyẹn ṣá lójú azim kò fẹ́ kẹ́ ẹ̀ enlighten mi ni pé ṣé ìfẹ́ nìyẹn àbí pé bóyá èèyàn nǹkan téèyàn ń ṣe. Ìfẹ́ ò sí nínú okó àtòbò, inú ọkàn nìfẹ́ wà. Kò sífẹ̀ẹ́ nínú okó àtòbò. Inú ọkàn nìfẹ́ ń gbé, kì í ṣe inú okó àtòbò. tó tí partner èèyàn bá cheat báyẹn kéèyàn fojú overlook ẹ̀. Kì í ṣe no, it's not a general. Ẹlòmíì ìhà tí ó ti tẹ̀ ìhà tí ẹnìyàn bá kọ sí yín. Sẹ́mọ̀ wípé obìnrin míì wà ó máa yàn lè. But gbogbo ìgbàkígbà tó bá ti wà pẹ̀lú ọkùnrin lọ́nà ẹ̀ máa ń là. Fọ́fọ́ mi fẹ́ mi. Sọ fún mi ní káfíńsọ̀nù kan. Ẹ jọ tó bá rẹ́ ta. Ìbá yín ò jẹ́ mo mọ̀ ọ̀kan tó máa ṣe. Ṣé ọ̀dọ́ mo wọ́n yín sà. wọ́n ti sọ ọdún ẹ̀ sọ ọ̀nà òdì náà àti obìnrin bá kọ́ ẹ̀ nìyí. pé bóyá tọkùnrin yẹn tó bá wà pẹ̀lú ọkùnrin yẹn bóyá nǹkan máa lọ dáadáa fọkùnrin yẹn àbí. Yes, ọkùnrin yẹn lè torí situation báyẹn kírú ọkùnrin yẹn ṣì máa manage obìnrin bẹ́ẹ̀. wọn kì í advice èèyàn lórí relationship nǹkan tó lókàn kò bá rí pé ó pè òun ni kò ṣe. ní ìyẹn ló rú mi lójú tí mo fi ní kí n wá béèrè because nǹkan tó ń ṣẹlẹ̀ online ni mo kàn fi rò pé kí n tún béèrè. àwọn ẹ̀yà ga ni. Mr. Paul. Mr. Paul ṣe mistake wọlé ni. ṣé bó ṣe wà lókè yóò wù ẹ́ kó máa wà lókè lọ bẹ́ẹ̀ pé all the time máa gbé wá sókè. Bàbá níṣẹ́. ṣé bó ṣe wà lókè. Adéníkẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ wọlé. Daniel Denalov bó ṣe wà lókè yóò wù ẹ́ kó máa wà lókè bẹ́ẹ̀. Ẹ̀hẹ́ náà. Longest sọ time and condition fún. Okay. Bá fẹ́ wà lókè gbogbo wa ṣe wà lókè. Ẹ máa san a sum of 100,000 láti lè join palace. Okay. So tẹ́ bá sanwó yẹn máa ní àǹfààní láti advertise any business tẹ́ bá ń ṣe. So ẹ máa náfààní láti máa wà lókè lórí life by bó bá ṣe ń ṣe life yìí. Ẹ máa náfààní láti máa wà nínú box. Wọn ò ní máa já yín bọ́lẹ̀ bó ṣe ń já àwọn èèyàn bọ́lẹ̀. All right. Ṣé tí bá ti message in WhatsApp ni àbí. Ẹ lè sọ ń sìn yàn 30,400 31,258 First Bank. Ẹ sáré tẹ 100,000 yín sí so that wọ́n lè add yín mọ́ palace member. Ẹ sọ̀rọ̀. What's the biro? 30,400. Yeah, 31,258 First Bank. Adelano Adekunle. 30,400. 91. 31,258. 258. Yeah, Adekunle Adelano. So I have to minimize or. Ẹ lè ṣe ń sìn, ẹ lọ ṣe ń sìn, wait and get. First Bank ni. First Bank, mo ti sọ fún wọn ọba. Okay. Ẹ ṣe ń sìn. But I have to drop.
ẹ wo lè ẹ lè drop minimize kẹ ṣe tẹ bá dẹ̀ fẹ́ drop no problem. tó bá dẹ̀ ti ṣe wá comment pé mo ti ṣe that is all. yes so ọba máa gbé yín wá sókè padà máa sọ times and condition fún yín. Okay, no problem. yes. ló ń bẹ̀ Bọ́lá. ọba mi o ọba mi o ọba mi o aláṣẹ ní stage number one. èlò olówó ẹni pàṣẹ kankan. lẹ́wọ̀sán. èlò olówó ẹni pàṣẹ. ọba 100,000 owó mi. mo advice yẹ wípé kó lọ subscribe because owó kan wọlé lọ́jọ́ mẹ́ta yìí. ọba. mo máa bá ojú everybody yẹn ṣe. owó kan wọlé lọ́jọ́ mẹ́ta yìí owó yẹn ti kanlẹ̀ lọ subscribe. ọba mọ sọ kẹbù pọ̀ ló ń lẹnu jù mẹ́ta yìí. mo advice yẹ ni mi ò bẹ́ pé jù lọ subscribe mo advice yẹ. ọba máa ṣe lágbóró. ojú ẹ máa bó. bẹ́ẹ̀ ni ọba. máa ṣe lágbóró ọba ẹ fọkàn balẹ̀. how much is 5,000 naira. ẹ subscribe òun ni wọ́n ti ń gbọ́ yẹn ìméjì péré subscribe ayé. ọmọ òun mi. ẹ kára sà. kí ni ìbéèrè tàbí ẹjọ́ ìfara. ẹ jọ ìbéèrè mi ni pé wọ́n ní awẹ́ obì kan àjẹdé Ọ̀yọ́ mo fẹ́ kẹ́ bá mi ṣe túmọ̀ ẹ̀ sà. awẹ́ obì kan àjẹdé Ọ̀yọ́. ẹ lọ bèrè lọ́wọ́ arúgbó àjọ yẹn mi ò ráyè obì ẹ pa owó tó lè yọ owó ẹjọ́ nígbà tí wọn bá yá awẹ́ obì kan dé ọkìn sórí ibú nìyẹn sórí ènìyàn àwọn òwe tó lè yọ owó awẹ́ obì kan àjẹdé Ọ̀yọ́ kí n tẹ̀ pẹ̀lú yẹn. àti sọ subscribe iná. subscribe. Mr. kí lorúkọ wọn náà. kí ló fa ìdúpẹ́. subscribe tó ń subscribe yẹn wọ́n lè gba 500,000. bẹ́ẹ̀ ni kò sí wọn bí ọba mo believe bẹ́ẹ̀ ni sá. má dúpẹ́ lọ́wọ́ anybody tó bá subscribe wọ́n ṣiṣẹ́ fọ́jọ́ ọ̀la ni subscribe tó subscribe yẹn wọ́n ṣiṣẹ́ fọ́jọ́ ọ̀la yọdún owó bá wọlé tó bá lọ pé kí fún àwọn tí comment section lówó ẹ̀yin tẹ́ subscribe yẹn ni máa fún lówó wọn lẹ ti gbọ́ yìí so tó bá subscribe kì í ṣe bó o sóore fún mi o dá àjọ ni tó ṣe ṣe kó má mọ̀ o dá àjọ. mo jẹ́ pa eyín náà yín ò ní kémi náà má gbà náà. ó yé mi sẹ́. wàá gbà wọ́n ló máa kọ́ gbà jù. Mr. John Ọládélé ẹ̀ka lẹ́sà. ìró ni o ìjọ ọ̀dẹ ti rí àfa àgbẹ̀yìn. àwọn wá sórí live lọ́sàn-án yìí. Mr. John Ọládélé ẹ̀ka lẹ́sà. àwọn méjì ń rò ní. Okay. Mr. John, Mr. Olumide, Sister Adenike Ekalema. Ekalema. Yeah. Jẹ́ ní question fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba mi ni. Okay, sọ̀rọ̀ ọba gbọ́. Ọmọ ṣe gbọ́ mi. Ń gbọ́. Ṣé kí n sọ? Mo fẹ́ gẹnu sọ́ba ni mo fẹ́ gẹnu sọ́ba. Báwo mo lè gẹnu sọ́ba? Ṣé nídìí? Mo nídìí. Ṣé ti marry? Mi ti marry o. Ó yẹ ṣí kámẹ́rà yín kẹ́ ṣe dé 60 ọba mi. Kọ́ba rí nǹkan tó ẹ jẹ. Okay. Ó làbọ̀ kẹ́rù ṣé mo ti marry ni ẹ̀rọ mi ó ní kẹ́rù mo ṣe máa kẹ́rù. Mi ti marry. Kò dẹ̀ sí mú. Nígbà ẹ̀jọ́ ẹ̀ ló lọ́dún. Ẹ̀ka ilé mo wáyé títí fọwọ́ kẹ́rù ẹ̀ dákínà. Ọba ṣe. Brightness iná fóònù mi. Sódà ọba ìrìn àdùn. Ọba ṣe ti rí mi. Ẹ bóyá ẹ yá fún un ní ìmọ̀ yín kẹ́rì torchlight ọba lè rí yín. Mi ní iye ọlọ́run. Ẹ lọ́kàn lẹ́kún ní ìbọ̀ ọba rí nǹkan fẹ́ jẹ. Ó kókó ẹyí bọ̀ ẹ jẹ́ nǹkan bọ̀. Lọ́kàn ẹ̀kún wásáàpù. Ọba ìjọba yẹn náà wá. Mọ́mí dá mi ní ìbéèrè. Mọ́mí dá mi ṣe wà ń bẹ̀. Iṣẹ́ Olúwa wọ́n. Iṣẹ́ Olúwa ti mute, time is going, kò sáyè. Ọba o. Kí ni ìbéèrè yìí? Ìbéèrè mi báwo ni o ṣe mọ obìnrin tó máa bá yàn kalẹ̀? Ilé tó bá ti ń yọ ọpin lójú.
àwọn question lábò lábò. ẹni Ọba kí ṣé á kí dùn wọ́n lọ. ọtọ kí á dùn náà. Adémọ́lá, Mr. Joseph, Ọba. ẹ káàbọ̀ kí ni ẹ ìbéèrè yín bọ́lá. kalẹ̀ sà, kí lẹ fẹ́ kọ́ bá mi ṣe fún yín sà? Mo ní ìbéèrè ni o. Ìbéèrè inú Bíbélì. ẹ béèrè. Ẹ kalẹ́. Ọba o. Ọba ń gbọ́ yín sà. Yàtọ̀ sí Isaac, ọmọ mélòó ni Abraham bí? yàtọ̀ sí Isaac. ṣé ilé tí báìbù lè name. Èyí tí Bible name. Anyone káṣà mo ṣàfẹ́ mọ àrídájú torí. ó bí Ismaili náà. Okay. Ìtura dẹ̀ tó bímọ fún. Ìyàwó ẹ̀kẹta bímọ fún. Ìyàwó mẹ́ta ló ní ni. Bẹ́ẹ̀ni, ó fẹ́ Sarah, ó fẹ́ Haggai, ó fẹ́ Ketura. Pẹ̀línà ńkọ́? Pẹ̀línà kì í ṣe Pẹ̀línà ìyàwó kí lórúkọ ẹ̀ nìyẹn. Ìyàwó Ẹlikẹ́nà. Tí òun àti Rákẹ́ fẹ́ ọkọ. Ìyàwó ta ló kọ́kọ́ bímọ fún Abraham before Sarah? Ismail Haggai ló kọ́kọ́ bímọ. Òun ló bí Ismaili. Alright, ẹ ṣé gan-an. Ẹ ṣé. Adémọ́lá, kí ni ìbéèrè yín? Yes sir. Yeah. Ìbéèrè mi ni pé ṣé is it a must for us láti sin Ọlọ́run before ká tó ṣoore ní bá a ṣe wà yìí? Ó lè jẹ́ must fẹ́lòmíì but lọ́dọ̀ ti tèmi kì í ṣe must. Okay. Àwọn tó sin Ọlọ́run ló tálákà jù. White Lion, ẹ kalẹ̀ sà. Àwọn kan ló borí rúrúrú yìí. Ìyapa náà ná bá bọ̀bẹ̀. Ọba Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Láago mélòó? Ifá Akin, White Lion and Mr. Kamarudin. Gbogbo wọn pátá ń rò. Kesta, ẹ kalẹ̀ sà. Ẹ kalẹ̀. Yẹ kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ bá mi sà? Ṣé ní question tẹ fẹ́ béèrè lọ́wọ́ bá mi because àsìkò question and answer lílì. Ṣé ní nǹkan tẹ fẹ́ béèrè lọ́wọ́ bá mi àbẹ fẹ́ fún ọba mi ní owó? Èmi ò náwó ní fẹ́ fún ọba lẹ́yìn kí ọba fún mi lówó. Ẹ ṣé ní question tẹ fẹ́ béèrè ni. Mr. Adédèjì. Mr. Adédèjì. Mr. GPK, ẹ kalẹ̀ mọ́. Lost
soul ẹ kálẹ́ sà. Ti send kìíní mi ò accept. Lost soul ẹ kálẹ́ sà. Lost soul. Sister GPK ẹ kálẹ́ mà. Yà kí lẹ fẹ́ kọ́ bá mi ṣe fún yín mà. Mr. Idowu ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Yà kí lẹ fẹ́ kọ́ bá mi ṣe fún yín sà. Mo fẹ́ béèrè question lọ́wọ́ ọba àgbáyé. Ok, ọba mi ń gbọ́ yín sà. Bàbá kẹ́ pẹ́ o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kú àgbà sà, agbára Ọlọ́run kò ní bàjẹ́ o. Àṣẹ o. Ìbéèrè tí mo fẹ́ béèrè ọba. Àwọn kan máa ń sọ pé ṣé ó dáa kéèyàn ní ẹ̀mí ìdáríjì àbí kò dáa kéèyàn lẹ́mí ìdáríjì. Wọ́n béèrè ìbéèrè yẹn nínú láìfò ọ̀rọ̀ mi. Ni wọ́n á sọ fún wọn, mò ń jẹ́ wí wọn pé ó dáa kéèyàn lẹ́mí ìdáríjì. Wọ́n béèrè pé ókè ẹni tó pààyàn lọ́mọ ṣé irú ẹni yẹn ṣé a lè dáríjì láyé àbí kéèyàn fi sílẹ̀ kéèyàn fi ẹ̀fọ́ lọ àbí báwo. Kò sí nǹkan tó ń jẹ́ ìdáríjì. Ẹni tó bá ń dáríjì ni ẹ para ẹ̀. Ẹ̀gbọ́n bá dáríjì ló para. Kí a máa dáríjì ẹni dàrú. Anybody ìbáàjẹ́ ẹni tó pa èèyàn ìbáàjẹ́ kò pa èèyàn téèyàn bá ti ṣẹ̀ ẹ́ má dáríjì. Tọ́rọ̀ ẹ bá ti dalẹ̀ má bàa ṣe mọ́. Wo lè má kí o lọ má jẹ́ kó padà sí position tó wà tẹ́lẹ̀ yẹn mọ́. Bí ìyàwó ẹ bá ti dalẹ̀ lè dànù, bọ́kọ ẹ bá ti dalẹ̀ lè dànù. Ọba àgbáyé bàbá mi kò ní bàjẹ́ fún yín. Bàbá o àgbáyé ọ̀dà. Ẹ mọ̀ wípé tí nǹkan tí ò yé ẹ̀yin ènìyàn kì í máa ronú pìwàdà. Gbogbo wa pátá yìí tá wà láyé yìí pátá lèèyàn burúkú. Nǹkan tó sọ wá di ọmọlúwàbí òun ni pé a sì ń róúnjẹ jẹ. Owó tó wà lákàntì ẹ yẹn àti oúnjẹ tó rí jẹ ló sọ ẹ́ di ọmọlúwàbí. Tí ò bá sí owó kankan lọ́wọ́ ẹ̀ ó máa padà sí irú ẹ̀dá tó jẹ́. Gbogbo wa pátá lẹ hàn. Jefta, kí ni ìbéèrè yín? Kábíyèsí o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé bàbá mo ti máa ń gbọ́ nípa yín gan gẹ́gẹ́ bí ọba àgbáyé tí ẹ máa ń pera yín. So kábíyèsí ìbéèrè mi ni wípé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé Solomon ní ọgbọ́n gan ó dẹ̀ kó obìnrin 700 jọ ó tún wá ní another one 300 ó dẹ̀ fi ọgbọ́n tó títí tí wọn kò sí any place ní Bible tó recorded pé ó bá àwọn ìyàwó yẹn jà and at the end of everything nígbà tó kó gbogbo ọrọ̀ jọ ó wá sọ pé gbogbo ẹ̀ asán lórí asán ni. So mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ni stand yín nígbà téèyàn ti jẹ gbogbo ayé tán tó ti jẹ mùdùmúdùn ẹ̀ tán tó ṣẹ̀ wá sọ wípé asán lórí asán ni. Kí ni stand yín lórí nǹkan tó sọ yẹn wípé asán láyé still ó dẹ̀ jẹ ayé yẹn dojú àmì. Kí ni nǹkan tó fẹ́ ká tẹ̀lé gangan? Nǹkan tí ọba Solomon fẹ́ kẹ́ tẹ̀lé ní Bíbélì ni wípé gbogbo ayé tó ń jẹ yẹn kò sí èrè kankan bẹ̀. Èyí pé òpin ikú náà ló máa padà gbẹ̀yìn ẹ̀. Kò sí bó ṣe lè lọ́gbọ́n tó, kò sí bó ṣe lówó tó, kò sí bó ṣe lọ́lá tó, kò sí bó ṣe nímọ̀ tó máa padà kú náà ni. So nígbà tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ó ní gbogbo nǹkan tí ọwọ́ rẹ ní ṣíṣe fi gbogbo agbára rẹ sí. Ó ní kò sí ìmọ̀ tàbí ète nínú ìsà òkú ibi tí wọ́n ń rè. Ó ń bá ẹ̀yin tó jẹ́ pé ń tọ́jú owó sí báǹkì wí tó jẹ́ pé ẹ lè tọ́jú ara yín ẹ lè tẹ́kì ara yín ẹ lè jẹun ẹ lè múná ara yín dùn ẹ lè dóbò tó wù yín àwọn yẹn ló bá wù. Ó dáa. Ẹ ṣé.
Ìlàmíngò. Flamingo. Flamingo. Kí ni ìbéèrè yín? Ọba àgbáyé. Kẹ́mi Ọlágùn. Mi ò ní Ó wá ti yín tì. gùn. Ó ti gùn already. Kí ni ìbéèrè yín? Mi ò ní wá yín tì sẹ́. Ẹ wá gbàdúrà ń bí ni. Inú mi ń dùn bí mo ṣe ń rí yín ni. Àwọn aráyé ẹjọ́ ń bì yìí o. Ẹ lọ sí point ni o. Ẹ lọ sí point jáde ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọmọ Yọlọ́gì. Ẹ kálẹ́ sà. Ọba mi ẹ̀ka lẹ́sà. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi, mo rí i pé ìwòye yín ó yàtọ̀ lórí àwọn fòtá tẹ́tẹ́. Sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó wà náà tó ìgbà yẹn ni mo fẹ́ béèrè question lórí ẹ̀. Ẹ ló yẹ kí wọ́n bẹ́ orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta fógun. Náà kí ni ẹsẹ̀ ọmọkùnrin yẹn tó fi jẹ pé ká bẹ́ orí ẹ̀ fún Ògún dídẹ̀ ní ẹsẹ̀ àwọn obìnrin. Ẹsẹ̀ ọkùnrin yẹn wípé ó yẹ̀yẹ́ òbò. Wọ́n ní wọ́n ń fòbó play game. So ìgbà kan fòbó àbúrò ń play game. Òbò ti tiẹ̀. Okay. That is point. Ẹsẹ̀ ẹnìyẹn. Kì í ṣe torí pé ẹnìyẹn jẹ́ ìyàwó bí a kò jẹ́ ìyàwó lé. Wọ́n fi òbò ọmọ ọlọ́mọ play game. That is very irritating. Wọ́n bà obìnrin jẹ́, wọ́n yàngàn obìnrin. So ọ̀rẹ́ wọ́n mú ìyàwó ilé ọbì kan wá lọ rìn òun bẹ̀. Mo ń gbọ́ yín wá mi. Ìrìn tó mú ìyàwó ilé yẹn rìn tó bá jẹ́ apànìyàn ni tó dẹ̀ jẹ́ pé òun àti ọkọ arábìnrin yẹn tó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ni wọ́n. Kò yẹ kó mú ìyàwó ilé lọ sí ìrìn àjò bẹ́ẹ̀. Tó bá wá mú ìyàwó ilé lọ sí ìrìn àjò bẹ́ẹ̀ yẹn lórúkọ bẹ́ẹ̀ tó bá fẹ́ wáyé òun ló máa gáàdì ẹ̀ láyé ní àtọkọ ọ̀rẹ́ ní kò gbọdọ̀ ṣẹlẹ̀. That is ẹsẹ̀ títí ẹni. Ìyàwó ìgbà tí wọ́n sọ wípé lágbájá wọn mọ̀ pé ìyàwó lágbájá ní tẹ̀mọ̀dé wọn mọ̀ pé ìyàwó tí ó di lòun bá jẹ́ pé òun fúnra ẹ̀ kàn ṣe. Ṣé wọ́n rèpù ẹ̀ ni? Ṣé wọ́n rọ lọ́tí ni? Ìbò fúnra ẹ̀ ló ń bù. So gbogbo àwọn mẹ́ta yẹn kò sí lè tó lè jẹ̀bọ́. But ìdí tí mi fi ẹ́ta ọ̀rọ̀ yẹn púpọ̀ ni wípé ẹni tá bá wádìí ọ̀rọ̀ yẹn lọ àwọn fòbò tátẹ́ àti ọkọ ẹ̀ àti ìkan wà láàrin àwọn méjèèjì tí ò tí ì síta tí obìnrin yẹn fi ń rí rìn tó rìn yẹn because obìnrin yẹn free gan kì í ṣe ní àkọ́kọ́ sẹ́ni èkejì sẹ́ni ẹ̀kẹta ìwé tó mo fi ń gbọ́rò yẹn rẹ̀ yẹn so there is secret kankan tó wà láàrin àwọn àtọkùnrin yẹn tí àwọn èèyàn ò mọ̀ tó ń sún obìnrin yẹn sí àwọn ọkọ tó ń rìn yẹn so that is the key tó wà ń bẹ̀. Ohun tó yẹ kí n wá béèrè question yìí torí bí ìwòye tèmi tẹ́lẹ̀ ni pé mi ò dá ọkùnrin yẹn lẹ́bi mo ti ní tẹ́sọ̀ yìí ẹbí ti wà bẹ́ẹ̀ fún un so lè gbà kán fòbò ẹbí ẹ̀ta tẹ́lẹ̀ àbò bò ọ̀rẹ́. Wọ́n fi ta gambula kan sọ pé fi ta tẹ́tẹ́ fi ta play game wọ́n ní wo wà nìkan pẹ̀lú àbúrò ẹ̀ àbí ọmọ ẹ̀ nìkan wá sọ wípé true or dare ẹni ọkùnrin kan wá yọ kọ́dọ̀mù jáde ó fẹ́ tẹ́ bọ̀bọ̀ ọmọ ẹ̀ how will you feel? Òun ló yẹ kọ́kọ́ bẹ̀rù ẹ̀ lóòótọ́ ọba mi kábíyèsí sá. Àwọn mẹ́ta wọ́n bẹ̀rù wọn lórí ògùn. Kábíyèsí sá. That is it. So irú àwọn kéèsì wa ẹ̀ tá a bá fẹ́ tó ó ní ìdíwé tó máa fi ṣe program ẹ̀ bọ́ mi fẹ́ dá sí i torí ọ̀rọ̀ relationship jìn gan ọ̀rọ̀ relationship ó jìn kì í ṣe nǹkan tí èrò tá lè há sí so that but ẹjọ́ tí wọ́n rò jáde làwa sì dájọ́ lé lórí ẹ̀wọ̀n gbàdìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mi ò dá sí but ẹjọ́ tó ń rò jáde yẹn làwa ṣiṣẹ́ lé lórí so that is it. Jumiti ẹ kálẹ́ ma. Jumiti ẹ káàárọ̀ ma. Kí ni mo lọ yọ Jumiti ò tí rẹ́dì.
wọ́n múná wá. ọba wọn lè ṣe mọ wọ́n múná dé kí ni gbà. ẹ dùn. Donald Trump. Donald Martinez. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa Donald DNA Martinez. ẹ má lọ síbi DNA o, ẹ má pọ̀ ọmọ ọlọ́mọ dànù. ẹ ra fi DNA tì sílẹ̀ o. Bukky. Yes ma, ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà. Yes ma, ọba ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣé ọkọ obìnrin tí ó fi òbò jóná yìí ṣé kò mọ̀ tẹ́lẹ̀ pé ìyàwó òun ń rìnrìnkùnrin láti ilẹ̀ kó tó fẹ́ ni? ó máa ní ìkẹ́ pé lórí fóònù. bí a ti bá béèrè lọ́wọ́ ẹ̀. Donald ó ti lọ nìyẹn kò sáyè rẹ níbí yìí. bí a ti bá pè lórí fóònù bí a máa lè fún yín lésì. GOG ẹ káàárọ̀ sà. GOG. ṣé lédi ẹ bó ṣe fọ́n ètò yẹn kò ní 100,000 lọ́wọ́. Bó lè dín network o, wọ́n pé network Nigeria kò sí. bá lè gbogbo ṣe àyè. Brilliant. Brilliant. Bukola náà mo tún jáde àná wáì. Dr. Fafo. Ọ́fíìsà. Ẹ kálẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́ o. Kí ni question? Mr. Ọlá. Network wọn ò gbádùn. Sister Shakira ẹ káalẹ́ ma. Àbẹ́ káàárọ̀. Shakira sì ń rò ní wọn. Sister Shaki. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ ma o, kí lẹ fẹ́ kọ́ bá mi ṣe fún yín ma? Ṣé ẹ ní ìbéèrè àbí ẹ ní ìbéèrè? tí èèyàn bá ti ń ṣe láìfù lóru kò sígbà tí ò ní gbé ẹbọra wọlé. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́. Sister Ayọ̀ ẹ káalẹ́ ma. Kábíyèsí. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Kẹ́mi Ọlágún o. Kábíyèsí Kẹ́mi Ọlágún o. Wọ́n ń gbọ́ yín sà. Mo fẹ́ kí bàbá dá mi lónìí. Mo fẹ́ gbọ́ Savage reply wọn. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Wonder of Hype ẹ káàárọ̀. Ọba àgbáyé bá mi. Ẹ káàárọ̀. Sọ fún ọ wípé ọba Solomon fi bẹ́ẹ̀ láì kéèyàn máa hèlì mi. Mo fètì hèlì. Ẹni wá fẹ́ hèlì mi kó fowó hèlì mi. Mi ò láì kéèyàn máa fẹnu hèlì mi. Miss Ọlọ́mẹ ẹ káàárọ̀. Ẹ kálẹ́. Ẹ káàárọ̀ ma. Ẹ lọ́ ọba béèrè ni. ẹ kálẹ́.
Ọlọ́run bá máa ń wọ́kọ. O ò lè rí. Kí ló dé tẹ́lẹ̀ pé mi lè rí? Àjọ. Rédèrèdè. Juice WRLD ẹ káàárọ̀ sà. Juice WRLD ẹ káàárọ̀. Òjò ti ń rọ̀. AY Gadget ẹ káàárọ̀ sà. Mr. AY ẹ káàárọ̀. Ẹ káalẹ́ o. Àbí ẹ káàárọ̀. Queen ẹ káàárọ̀ màmá. Yes, sir. Tẹ́lí ìbéèrè tó Bẹ́ẹ̀ fẹ́ bèrè. béèrè wọn bá mi mọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Báwo ló máa fún ẹ? Ọba Solomon. Ọba mi ò kí ń láì kíyàn máa hélì wọn, ẹ go straight to the point. Ọba mo fẹ́ ná òbò lẹ́yìn. Ọba ẹ káalẹ́, ẹ káàárọ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yìí? Ìbéèrè mi ni pé ṣé nínú gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí, bàbá tí kí ni ẹ̀bi bàbá tí ń bẹ̀? Kí ni ìbéèrè yìí? Latest ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Yà ẹni ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ ọba ní sà. Ó gbọ́dọ̀ pé wọn ò ní dáyàn lóhùn ni wọ́n kàn ń yọ gbogbo wọn ni tó ń béèrè ọ̀rọ̀ wọn ò dáyàn lóhùn. Káná dáyàn Ẹ lóhùn tíra sí ló i kù ní ọba máa dá yín lóhùn. Ọba ẹ káàárọ̀ sà. Sísá tó ní ẹ káàárọ̀. Ẹ rà mà. Ọba ìjọ èmi ò ní ìbéèrè, mo fẹ́ fi ọ̀rọ̀ kan lọ̀ yín ni. Ṣé rí àdúgbò tí mò ń gbé, òjò ì tí rọ̀ nígbà yìí lọ́dún yìí rárá àtọ́làtọ̀. Tó bá fẹ́ rọ̀, tó bá ku díẹ̀ kó rọ̀ báyìí, ṣe ló máa mú. Torí àwọn tó ń ṣe block àtàwọn tó ń dredge yẹ̀pẹ̀. Ẹ jọ irú nǹkan báyẹn kí léèyàn lè ṣe sí i? Torí ó ti sún òjò ì tí rọ̀ lọ́dún yìí rárá ládùúgbò tí mò ń gbé. Ẹ sí kámẹ́rà yín kí wo kọ́tà lè sọ. Kò sí nọ́mbì báyìí sà o. Ẹ máa lọ bá ṣé ẹ̀yin àti ṣáàmàn àdúgbò yẹn máa ń sọ̀rọ̀. Àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn chairman yẹn náà wọ́n máa ń fún wọn lówó ni wọ́n ń gbowó so kò sí nǹkan tó lè ṣe sí i. Wọ́n ti fowó pa wọ́n lẹ́nu mọ́. Ṣé ẹ̀yin lówó lọ́wọ́? Mo ń try sir, mo ń gbìyànjú. Ẹ bá lè fún mi ní 2 million mo lè bá yín máa jò síbẹ̀. Jésù Kristi. Ọba 2 meter lọ́hùn. Èló lẹ lè rí san? Èló lẹ lè san? La lè sọ nínú 2 million. Ọba ṣé yẹ lè bá wa ṣe torí Ọlọ́run ni. Ẹ wá lọ́run. Sísá tó bẹ́ẹ̀ sì. Ẹ kálẹ́ ọba. Ara wọ ẹ káàbọ̀. Ìbéèrè méjì mo ní bọ̀ méjèèjì súnmọ́ ọ̀rọ̀ wọn. Nígbà tí àwọn ọmọ Lọ́ọ̀tì tí wọ́n fi ọ̀nà ìbòrú bá bàbá wọn lò tó sì bí fún bàbá wọn, ṣé Bíbélì tọ́ka sí ìyà tó jẹ ọmọ Lọ́ọ̀tì yẹn? Nǹkan ṣẹlẹ̀ lórí wọn bá wọn sùn. Bọ́lá bí akọ mít. Nǹkan tó ṣẹlẹ̀ lórí wọn bá wọn sùn kò lè jẹ́ kán jà gan bìkọ́ Bíbélì kọ́ wípé ó sì ṣe gbà tó ọkùnrin tán lórí ilẹ̀ ayé. So tí wọn bá dẹ̀ bá dáde wọn sùn kó bí wọ́n ṣe fi bí wọn. So
so kò sí ẹ̀ṣẹ̀ kan fún lórí nǹkan tó ṣe yẹn. Okay, so àtàtẹ fún mi yẹn ó tún fẹ́ kí n bẹ question so automatically èèyàn lè ṣe ẹ̀ṣẹ̀ kó má jẹ ìyà. Yes, see, from example now, bóyá ogún lé ọmọ àti bàbá wọnú igbó tó dẹ̀ jẹ́ pé àwọn méjì nìkan survive nínú igbó yẹn tí ó rẹ̀ sí anybody wọ́n lè dọ́ra wọn mẹ́rin náà tí rẹ̀ ní sí ẹ̀sìn kan because báyọ̀ ọ̀rẹ́ anybody kò dé má dó ẹranko àfi kó ọmọ ìyàwó ni. Okay, tí bàbá bá dé send bàbá kú dànù ọmọ náà kú dànù kò ní ìtumọ̀ ṣùgbọ́n tó bá dó ọmọ tó bá bímọ tó wọ́n lè jamlate láti bẹ̀ wọ́n lè expand. And then ó ti pẹ́ máa ti question kejì bí bá kọ́kọ́ dúró láti bẹ̀sẹ̀ ní ṣèbí ádámù ayé fàtó ádámù àmọ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ra wọn kó lè bá bẹ̀rẹ̀ sí expand. Okay, ìjẹ́ bíbélì tọ́ka sí wípé lọ́ọ̀tì mọ̀ pé àwọn òun bímọ fún òun. Bíbélì kò fi bẹ́ẹ̀ tọ́ka sí ọ̀ bíbélì jẹ́ pé wá wípé ìkíní yín ó bí ọkùnrin èkejì yín ó bí ọkùnrin but mo dá mi lójú wípé lọ́ọ̀tì máa mọ̀ pé wọ́n bí wọn fún lóòótọ́ because ó sì sàn pé wọ́n fi gbé náà àbádẹ́ ká kú ètò ọdún tí lọ́ọ̀tì kú sí báyìí. Okay, ẹ ṣe gan-an question mo fẹ́ bèrè ni. ṣé kí ló gbẹ́ ṣe nǹkan tó jọ ẹ̀ṣà. rárá o mo question tó ṣẹlẹ̀ pé mo ka bíbélì yẹn débẹ̀ yẹn mi ò wá rí mo dẹ̀ wọ́n pé ẹ tún ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú bíbélì yẹn dáadáa mo kà á dé kan stop so mi ò tún list yẹn bóyá mo ti mix ẹ̀ lọ́rùn ni mo ní kí n wá bèrè bóyá ẹ lè ṣàlàyé sí i. lílo sọ ẹni tí ń pa. Ok, ṣe gan-an. ẹ̀rọ dáadáa tó ṣe o. ayé ti bàjẹ́. ṣe pé mo ṣe wà yí báyìí. mọ́ mi ò lè sọ pé kí lọ dúró ti Kọ́lá tó máa fi dé láti ìrìn àjò láti dó mi pa kí mọ́ mi tó dé. Mi ò ẹ káàárọ̀ mọ́. Ẹ káàárọ̀ mọ́. Ìyànṣẹ́ ní question tó fẹ́ béèrè lọ́wọ́ pamọ́. Question mi náà pọ̀ jù ni. Ẹ̀dùn náà ẹ má bínú mo fẹ́ béèrè kí n jẹun ní kí lè tẹ wá tẹ́ ẹ̀ sanra. ẹ lọ bèèrè lọ́wọ́ bàbá yín. Ọba. Mr. O, ẹ káàárọ̀ sà. Kí lẹ fẹ́ kọ́ bá mi ṣe fún ṣàṣẹ ní ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́? Ẹ sọ̀rọ̀ sókè o. Gbọ́ yín o. Ọba òjò yẹn gbọ́ràn bíi báyìí. Don't stop. G.O.G. yóò ládùúgbò rẹ̀. Ọba òtútù mú mi wàláì. kò lè sáré wọ́n sẹ́gbẹ̀ẹ́ mi. Ọba owó àìjẹ́ ká gbà orí tó tó máa gbogbo mi. ikọ̀ wọn press lọ títí ayé. Ọba ok tí bá wọ ibùdó máa kó wọn lọ. ọyàn ni. Mi ò lọ yẹn fọwọ́ fà jáde ni. ọyàn ni. Ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ kí ni ìlú Yes, sir. Ẹgbà ọkọ láti wá sí orí láìfù ọba Solomon lélẹ̀ inú mi ò dùn gan. So mo kàn fẹ́ kí ọba Solomon ni mo kàn fẹ́ kí wọ́n níṣẹ́ kò mi ò rí ní much tí mo fẹ́ sọ. We are here for only question and answer. Ìyọ̀dá. Mama, what's up? Ọba àgbáyé. Ọba ẹ kalẹ́ o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ọba nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbanú òkun yẹn tọ́nà ṣí yẹ̀pẹ̀ wo náà dà síbẹ̀ táwọn fi kọjá.
tán fi kọjá ìjìnlẹ̀ lọ́rọ̀ Ọlọ́run o báwo ló ṣe jẹ́ gangan. ẹ tún padà béèrè question yẹn kò yé mi. nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbanú òkun yẹn ẹ mọ̀ pé òkun pín yà sí méjì inú òkun ó dẹ̀ jìn gan ṣé Ọlọ́run ló sáré filẹ̀ ẹni àbí báwo ló ṣe jẹ́. ọwọ́ Julius Berger la máa ti béèrè. Julius Berger kẹ̀ ọba mo ń gbọ́ yan. ọwọ́ Julius Berger la máa ti béèrè sí. ọba ẹ lálàrí mi lálẹ́ yìí o ẹ ti forí mi gbálẹ̀ ń sìn ọba ẹ wo gbogbo orí ló ń ta ọ̀tá mi yìí o. pẹ̀lẹ́ I love you. I love you too, my king. Ọba dákun láì. Okay, kiss náà ẹsẹ̀ ni. For now, you need to be holy. Má ṣe máa tanra yín pẹ́. Èbìtì. So kissing ẹsẹ̀ ni. No, ọba ẹ mọ̀ pé oṣù alápọ̀nlé la wà. So ókè oṣù alápọ̀nlé ó máa ń fìyà jẹra èèyàn níbẹ̀. Rárá o. Word. Àgbáyé. World. Mr. Ọlá ẹ ti gbé bọ̀dá ìwá sókè lẹ́ǹkọ́ ọba. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà kí lẹ fẹ́ kó bá mi ṣe fún yín. PA gangan ni mo láìkè o. Mo la tún já sí. Wàhálà. Black Diamond. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ṣé ní béèrè sà? Ọba. Hi, good evening everyone. Okay, proceed sir. Okay, wow. Ọba Solomon. Ọba mo fẹ́ bá sọ̀rọ̀. Ọba ń gbọ́ yín sà. Ẹgbẹ́nu sí mic. Inú àwẹ̀ yìí yẹn lè súnmọ́ ìyàwó ẹ̀ ni. Tọ́ba jẹ́ Mùsùlùmí. Ìjọba Làǹdẹ̀ ẹ káàárọ̀ sà. Orúkọ mi ń ṣèjọba Làǹdẹ̀ kí ló dé? Ìjọba Báràkà mo fẹ́ sọ. Orúkọ mi ń ṣèjọba Làǹdẹ̀ kí ló dé? Ẹ káàárọ̀. Ilé ẹ̀bùn ló ṣe ìyẹn ni. Ìjọba Bákàrè. Ṣé ní pẹ́ Láti lè bèrè yín ìjọba Bákàrè. Mo bá béèrè lọ́wọ́ bá pé nínú irú oṣù táwa yìí ṣé yẹn lè súnmọ́ ìyàwó èèyàn. To Benson. Ó dà kí mistake ni Mr. Benson ṣe o. Large, good morning. Yeah, good morning. Yeah, like ṣe ní question tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ pa. Mo ní question tí fẹ́ béèrè. Ẹ lè proceed sir. As in bí mo ṣe jẹ́ Christian sin tíyàwó mi wá jẹ́ Muslim but not really my wife, my girlfriend. Ṣé mo lè súnmọ́ ẹnu náà rẹ̀? Ọba ń gbọ́ báyìí. Thanks for the gift, sir. Thank you, sir. Thank you, sir.
Ọba Solomon. Hold on, sir. Ọba ń bọ̀, sir. Okay. lẹ́yìn sínú àìwẹ̀ lè súnmọ́. Wow, thank you, sir. Mo lè súnmọ́ àti mo jẹ́ Christian òun Muslim. Lẹ́yìn ti fẹ́ra sílé. Àti fẹ́ra sílé but mo máa ń wá once in a while. Lè súnmọ́. Mo ò lè súnmọ́ nínú àwẹ̀. But tó bá jẹ́ pé èmi ló fẹ́ kóòtù bí àlùkùránì nìyẹn mi ò lè sọ fún yín pé ẹ lè súnmọ́, mi ò lè sọ fún yín pé ẹ lè súnmọ́ because instruction tí àlùkùránì ní fún wọn ni wípé Thank you, sir. ẹ súnmọ́ àwọn ìyàwó yín ní alẹ́ àìwẹ̀ tó kò sọ wípé ẹ má súnmọ́ àwọn omidan àbí àrísítò, kò dẹ̀ sọ pé kẹ́ súnmọ́ wọn. Àwọn àfáà ló fi yẹn kún wípé káwọn kẹ́sì má dòkó. Ẹ súnmọ́ àwọn ìyàwó yín ló sọ, kò sọ wípé ẹ má súnmọ́ àwọn ìyàwó tí wọn ò tí sanwó orí wọn. Sọ pé kẹ́ súnmọ́ wọn, kò dẹ̀ sọ pé kẹ́ má súnmọ́ wọn. tó láàárín ẹnìyẹn máa follow spirit ẹ̀ ni. òun fẹ́ máa ṣagídí ni mo á wò èmi fẹ́ máa fọ́ọ̀sẹ̀ pé ẹ lè dànù kó lọ fẹ́ àfáà. bẹ́ẹ̀ mo bọ́ pẹ́ ṣagídí. ẹni ẹ̀sìn tó bá ṣe tó bá ń hágì pẹ̀lú ọkọ ẹ̀sìn yẹn ò lè gbà. kò sí àdúrà tó lè gbà láyé. ẹ káàlẹ́ ọba o. káàbọ̀ kí n ṣe. ìbéèrè mi kò lọ fábẹ́rẹ́ tí mo fẹ́ béèrè ni pé mo gbọ́ ọmọ ọba ìsìn ṣó lè dáná sàárì fún mi. Al-Quran sọ pé kò lè dá, kò sọ pé kò dá. like olóṣù ni mo sọ. yes Al-Quran sọ pé ó lè dá, kò sọ pé kò lè dá. ok kò tí fẹ́ béèrè nìyẹn. a sì máa treat topic yìí gan lọ́jọ́ kan. Èwo ni ọba? kí ló ń jẹ́ olóṣó gan? ṣé ẹnìkan wà láyé tó ń jẹ́ olóṣó? Ó sú mi ò like ọmọ máa pọ̀ ọmọbìnrin kan lólóṣó. because gbogbo obìnrin ló ń gbowó tó bá ń dó wọn, ìyàwó ilé gan ń gbowó. Exactly so. ọ̀fẹ́ olóṣó kí ló ń jẹ́ olóṣó? so ẹni obìnrin tó bá ti ń gbowó olóṣó ni, ẹni obìnrin tọkọ ẹ̀ bá ti ń bọ́ olóṣó ni. oríkèé èèyàn tí ì yé mi, àwọn yẹn kàn jẹ́ permanent olóṣó ni. we have permanent, we have part time, we have. bọ́ ọba ìwọ ló wá ń jẹ́ oṣó free. oṣó free bí báwo? láì máa ń gbọ́ tóun èèyàn máa ń sọ ni ìwọ ló ń jẹ́ oṣó free. mi ò gbọ́ nípa yẹn o. èwo lẹ́yìn ti ṣe rí ń bẹ̀? Auzu billahi mi ò ṣe ní tí ń bẹ ìran mi ò dẹ̀ ṣe rí. ok òbò ọ̀fẹ́ ló máa ń fáwọn èèyàn. èmi kẹ mo ń keep ẹ fún future. Mr. Shino Sharosa. kí ló béèrè yìí? okay. ẹ káàlẹ́ ọba Solomon ní kí ni ìbéèrè yìí? ọba o ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín? go on. ọba, do you know I love you? I don't know until you give me òbò and owó. ọba o. YMC àgbà owó. ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yìí? ẹ káàárọ̀. kí ni question yìí? Mr. Yoba Meka Rosa. ọba mo máa rọ́mọ kan tó wù mí, ṣé mo lè tó ṣe nínú àwẹ̀ yìí? ẹ tó ṣe ẹ̀ náà.
ọjà Bùkọ́lá máa ti tà nínú àwẹ̀. Alhamdulillah. Bí àwọn èèyàn wá pè tó tó gbọ́ mi. ọba Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? mo ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe ni but mo nídìí àdúrà yín. Àdúrà ilé ló lẹ́ni. Iṣẹ́ yẹn dẹ̀ ẹ bá yẹ lè ṣàdúrà tó ní nǹkan tí iṣẹ́ owó ńlá ni o. Ẹ test 10 million naira. Kí lẹ